هذا بيان للناس وهدى وموعظة للمتقين آمين. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنه لهم المنصورون وإن جندنا لهم نكيب للواعظين نكيب للواعظين أدام الله آياته نكيب للواعظين الله نكيب للواعظين نكيب للواعظين أدام الله آياته نكيب للواعظين. الله سيدي يا مرابي أنت لداي طبيبي أديتنا بعد غاين وأنت شيخ الشيوخ يا ذا البقاء وحسنائي أبقى لنا بالردوان آيات شيخ الخطاتي شيخ الشيوخ زماني يا ربنا كن معينا يا ربنا كن حفيظا يا ربنا كن لطيفا لشيخنا محيدين يا ربنا كن حفيظا لشيخنا محيدين فالشيخ عبد الكريم مسبب للخطات سيدي رحمة للخطات أسر عيوب الخطات يا ربنا يا إلهي اغفر لعبد الكريم أنقذنا من بلايا بالعلم ثم الفهم عليك عدو جميعا فإنهم لا يتوبون نكيب للواعظين الله نكيب للواعظين أدام الله آياته نكيب للواعظين. لقد جاءكم لإلاف بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم. بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. àyíká bára wa yìí ní ọ̀dọ̀ àwọn jahabisa níbi tá a bára wa yìí má bí a bá bọ̀ wọlé afa yìí. inna lil muttaqina mafaz. adaiqo wa anaba. wa kawaibani atiraba. wa kasan dihaqo. ولا كذاب جزاء من ربك عطاء إصابا والأرض وما لا يملكون منهم خطابا يوم يقوم الروح والملائكة
والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال الصواب ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إلا ربي ما بين أنذرناكم عذابا قريب يوم ينظر المرء ما قدمت يداه فيقول الكافر يا ليتني كنت ترابا. كل مجالي بقاكم الله. داعي إلى الأسف بقاكم الله. tí ọba ti sáyè àádúró nígbà tí tí ni. àádúró bá ti tí ni. lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn bẹ ńlẹ̀ yìí ìtìnábùlì kàdámì ń bẹ mustawa ń bẹ wàjísù ń bẹ kódà kan lọ́dọ̀ àwọn bàdágà wàjísù kọ́sìrì tún bẹ wọ́n jẹ́ sọ́mbùrì. ẹ̀ ní bínú bàbá zakọ́fì bàbá wa àsútórí ní ìdájí ni wọ́n ti gbé mi ìdílé tí mo ti hàn mí ń sẹ̀kàn. bàbá ti bá bílẹ̀ ọba ti síwájú tá a fi wọ̀ bàdàn lẹ́nu yìí ìmọ̀ ká lọ sun èkó àbí ká máa jí lèkó láàárọ̀ ọ̀dà bẹ̀rẹ̀ àlùbáríkà àwa yìí níwájú ọlọ́run. lísàdàtú mi ní sí i. àkìdámù fawqa al-jibal. àkìdámù fawqa al-jibal. gbogbo nǹkan lèyàn lè bínú ṣe èèyàn lè bínú dàgbà o. gbogbo nǹkan lèyàn lè bínú ṣe ṣùgbọ́n èèyàn ò lè bínú dàgbà. Ànábì ní inna min ijlalillahi ta'ala wa ikramihi ikramu shaybatin muslimin. Abqakumullah. Ànábì nínú tọ́lọ́ ń bàbà àwọn abẹ́wulí ọlọ́run. gbogbo ẹ̀yin bàbá wa jahabiza gbogbo ẹ̀yin abẹ́wú. èèyàn lè bínú kumato. ó lè bínú kumato. gbàgbé ẹ̀yẹ bá ti ká tí ọba ti ní ojú owó full up. owó epo. èèyàn lè bínú fẹ́yàwó. ó lè bínú fẹ́yàwó. láti máa ṣètò tí ọba ti ní ní lára. tí ọba ti ní ní ọ́la. ṣùgbọ́n èèyàn ò lè bínú dàgbà. ṣùgbọ́n èèyàn ò lè bínú dàgbà. qawmun ila Allahi qad zummati azaimuhum wa abuli bihi balillahi mawsulun. àyè tá a wà yìí bàrà yìí nìní mọ̀jú bàrà yìí. qawmun ila Allahi. wọ́n máa ń bí ọmọ àgbà wọ́n lè ní pé bàbá ńlá lọ́wọ́ mi. wọ́n lè ní bàbá ńlá wọ́n ní bàbá ńlá ní bẹ láàyè bòmí. ní bòmí bàbá ńlá lẹ́ẹ̀bà ń bẹ̀ ẹ̀ ní bọ́mọ ńlá bòmí wà ní ọmọ ńlá ní ó ju bàbá ńlá. níbò míì bàbá ńlá lè mọ bá ẹ̀ ní bọ́mọ ńlá ṣùgbọ́n bò míì ọmọ ńlá lè mọ bá ẹ̀ ní bàbá ńlá o. ṣùgbọ́n bí a wà yìí mọ́júmọ́ wòlé bàrà yìí nìyí. ṣùgbọ́n bí tá a wà yìí. ayé a bàbá ńlá. abá bàbá ńlá. àwa bọ́mọ ńlá. àtúbọ̀mọ ńlá. qawmun ila Allahi. ìjókòó yìí àjẹbùlẹ̀ àjàhìbì ni àjẹbùlẹ̀ àjàhìbì. qad zummati azaimuhum. ilà ayé yìí gbogbo ẹ̀yin jahabiza gbogbo ẹ̀yin musalliyat ẹ̀yin àwa nínúbìnrin ọlọ́ba ni kì í. wa abuli bihi balillahi mawsulun. gbogbo ẹ̀yin tí ẹjẹ́ àfa wa nínú ojú àgbò yìí ní sáádẹ̀ tún èèyàn gbọ́dọ̀ ìwọ́n wọn lè yé mọ̀ èèyàn gbọ́dọ̀ mọ́mọ́ wọn ara rẹ̀. lísàdàtún mi ní sí àkìdámù fawqa al-jibal. ìjọ tí ẹni ṣe Ibrahim Niyas kò sẹ́ tí ó jù lọ. Mọ̀lánà sí Ibrahim Niyas ó ní lísàdàtún. lísàdàtún mi ní sí أقدامهم فوق الجبل. أقدامهم فوق الجبال. ó ní ẹ má fẹsẹ̀ mi wá sí ẹnìyàn kan ẹ má fi wá ẹnìyàn kan èmi náà bá wọn kan níwájú ni. أقدامهم فوق الجبال. gbogbo ẹ̀yin sàdáàtì láàyè yìí gbogbo ẹ̀yin aṣáájú wa ọlọ́mọ yín ní kọ̀ọ̀kan ọlọ́mọ ní kí gbogbo yín. فبجائه وبعزه طيب لنا طيب لنا عيش الحياة وقتم لنا بالخير يا مولا لنا رب سوى. àlùbáríkà àwọn ẹ̀ náà ní wọn láńṣẹ́ Ibrahim Niyas náà fi tọrọ. فبجائهم ló náà fi uzul
abalibarika gbẹ baba ta bala yìí. وبجائهم Ọlọ́run wọlé àgbà yìí sì ní lọ́dọ̀ yín o. وبعزهم àfa yìí baba àwọn àgbà baba mudirul markaz دام الله آياته lẹ́dẹ̀ ní àyín Allahu akbar. فبجائهم بعزهم baba mudirul markaz. Muhyideen Abdul. àbí baba wa mulanṣẹ́ wa Ádámù kì í. Afi Mọ̀lánà Sheikh Adam àbí kí. àfa yìí sọ pé Ádámù ilimun. آدم علم amili ilimu amili ilimi Ádámù. عمل علم آدم wa Ádámù qamusul ulumi wa manjidu. فآدم قاموس العلوم وموجد وآدم qamusul فآدم ulumi. قاموس العلوم وموجد baba wa àgbà baba wa mudirul markaz. آدم ìjókòó yín náà ìjókòó Mọ̀lánà Sheikh Habibullahi al-Markazi. عمل علم آدم baba iṣẹ́ Ádámù kì í ó tóbi ojú bẹ́ẹ̀ lọ ẹ jókòó baba. فآدم قاموس العلوم وموجد Ọlọ́run wọn náà qamusul ulumi wa munjidu qiblatul ilmi. baba wa Mọ̀lánà Sheikh Adam Ọlọ́run wọn náà àlùbáríkà wọn wájú Ọlọ́run mọ́fìyàn kan ṣe mí. فآدم ilé قام àwọn ẹni Ọlọ́run tẹ́ ẹ mú lọ́wọ́ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Amina. àbá yìí àbá wọn àgbà Sheikh Abdul Raji Al-Thaqafi. أبقاكم الله mo kí yín mo fi Ọlọ́run kí yín lára bàbá ẹ mọ̀ tó ṣe yín الله àwa tó ti ṣe àwa sì ní ọyìn bì yẹn àwa làwa ṣàlàyé fún yín. لكل إله ọ̀gá là ń gbàgbà lẹ̀ Bàbá làwọn gbà. Àwọn ẹ gbà fún yín. onílẹ̀ mà pé ẹ bá wa wájú لكل إله lẹ́yìn àyè la ilaha illallah Ọlọ́run bá mi mú yín lọ́wọ́ ساوي bàbá wa sùúrì ní Ọlọ́run bá mi kún yín bàbá wa lisanu sheikh أبقاكم الله lisanu biladi ń bẹ أبقاكم الله lisanu sheikh bàbá wa lisanu sheikh Ọlọ́run má fi yẹn má dàgbà ló má yín lọ́wọ́. آمين mo fi gbogbo àbá yìí kí o gbé ẹyin jahan bisa Ọlọ́run bá mi kí yín ìdíkìlì wọ́kìtì أبقاكم الله ẹ má bínú ìdíkìlì wọ́kìtì أبقاكم الله torí ìjọba àsìkò bàbá tí yẹn bí wa ọ̀pọ̀lọpọ̀ dá wọn mọ̀ أبقاكم الله bàbá wọn àgbà Arimiyahu Muhammadu Raji Folohunso bàbá yìí yà á yìí pẹ̀lú ọkọ̀ wọn Folohunso kì í fi gé ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ́ لكل إله ìkúndé ilé sáwìlì ùlá àràkáàtì ساوي لأولى أرقات لكل إله ساوي لأولى أرقات ولكن عزيز في الرجال ثبات àṣìṣùn fi rìjàlì sàbàtù ẹni tí ó dúró bá bàbá wa yìí ṣe dúró ọ̀wọ́n ni o torí gbogbo ẹ̀ ń bá ń wá gíga kọ̀sọ́nà bí tí ò ní fẹ́ gbà. لكل إله ساوي لأولى أرقات pé gbogbo àbá ìwà ẹgbẹ́ mi á ṣe fẹ́ wá báwọn ẹgbẹ́ wọn ṣe wá lánàá bá sí láwọn wá ò ní díjú wọn dáhùn. لكل إله ساوي لأولى أرقات ولكن عزيز في رجال ثبات ولكن عزيز في الرجال ثبات àbáwọ̀ àgbà Abdul Raji Al-Thaqafi bàbá tí yẹn fi wà yẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún àmọ́ ní ilẹ̀ àtẹ́lẹwọ́ ni Ilé àtẹ́lẹwọ́ ni wọ́n. gbogbo ẹjẹ́ àwò làtẹ́lẹwọ́ wa Ẹ̀dá wo. bàbá wa Arimiyahu Muhammadu Raji Folohunso ilẹ̀ àtẹ́lẹwọ́ ni kó wọ́n wo ilẹ̀ àtẹ́lẹwọ́ yẹ yẹ̀wò Ó yá yẹ̀ wò. sẹ́kọ̀ọ́ lórí ti bẹ́ẹ̀ ẹ wá jẹ́ asomójú Ẹja sunmọ́jú. jágbe sójú. ǹjẹ́ ẹ rí mọ́ Sáré mọ́. tí a bá lè sumọ́jú jù kò ní rí náà rí mọ́. ولكن عزيز في الرجال ثبات gbogbo ẹni tí yóò bàbá bẹ̀rẹ̀ bá bí yóò lè dá mọ́. الله Gbogbo ẹni tí irú bàbá bẹ́ẹ̀ bá bí kò ní dàmà. ilẹ̀ àtẹ́lẹwọ́ ni wọ́n. Ilé àtẹ́lẹwọ́ ni wọ́n. ẹ ń bá súnmọ́ wọn tán ni yóò rí wọn ẹ ń bá jìnnà sí wọn tí wọn bá ń wo ilẹ̀ àtẹ́lẹwọ́ tó bá ń wo lọ kán báyìí ọmọ adi bọ́ bá ti súnmọ́ ju òní mọ ti mẹ́mbẹ̀ mọ́ ọwọ́ kí gbogbo wa òun ló bí wa a ti súnmọ́ ju kò jẹ́ àdàmọ̀ ولكن عزيز bàbá tí wọ́n dá àbá tó bí mi màá nínú ogun bàbá mi tí wọ́n dá mọ̀
ọ̀padà dùn wọ́n kò bá mọ́. ولكن عزيز في رجال ثبات. àfihàn sọ̀gọ́fì àsúrí ní bàbá wa lisanu sheikh ìgbàgbé. ولكن عزيز في رجال ثبات. ibi tẹ́ ẹ ti mú ní ibi tó lágbára ni wọ́n àfa dé ìlàmí àfa yìí wọ́n bí lẹ́yìn kébi bí máa ní tàbí àfi ìbánsílẹ̀ bó o lọ ṣe débi òde yìí ó ní kọ́díkọ̀ bọ́sítù ní ọ̀la mi ní xeyìrì àbí. kọ́díkọ̀ bọ́sítù ní ọ̀la mi xeyìrì àbí. ó ní wọ́n kọ̀ bọ́sítù dínà mi ní xeyìrì nàbí. wọ́n kọ̀ bọ́sítù dínà mi xeyìrì nàbí. wọ́n kọ̀ bọ́sítù dínà mi xeyìrì nàbí. àwọn àdáyìlá mi wọ́n bí lẹ́yìn ìgbé bó o lọ ṣe dé bu àyè tó dé yìí. kọ́díkọ̀ bọ́sítù ní ọ̀la mi ní xeyìrì. kọ́díkọ̀ bọ́sítù ní ọ̀la. bàbá bí mi ni ẹni bàbá bí yín o. mo rí bàbá bí mi ní. mi xeyìrì àbí. ẹni bàbá bí yín ó ní mo rí bàbá bí mi mọ tàn mọ́lẹ̀ láti bí mọ gbà mọ́lẹ̀ láti bí tó lágbára. kọ́díkọ̀ bọ́sítù ní ọ̀la mi xeyìrì àbí. wọ́n kò bá sùn dín iná mi ní xeyìrì nàbí. wọ́n kò bọ́sítù dínà mi xeyìrì nàbí. wọ́n kò bọ́sítù dínà mi xeyìrì nàbí. bàbá yín ọ̀dẹ̀ jẹ ti yín mọ débi yóò jẹ tọmọ ọlọ́mọ. kò jẹ́ ti yín ebi pé yóò jẹ tọmọ ọlọ́mọ. bàbá ò fi àná àtòní wọn ò fi bọ̀lá wọn jẹ́. wọn ò fi bọ̀lá wọn jẹ́ o. wọn wá fi òní wọn ò fà náà wọn ò fò ní wọn ò fi láìdí ọ̀tún la. wọn ò fi láìdí ọ̀tún la. gbogbo èèyàn kọ́ ni ọ̀là lé. gbogbo èèyàn kọ́ ló máa lálé. ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn máa ń páyà láyé nǹkan táwọn èèyàn máa ń páyà àwọn èèyàn máa ń páyà àwọn nǹkan mẹ́ta. wọ́n páyà nǹkan mẹ́ta. ọmọnìyàn máa ń páyà ikú. ọmọnìyàn máa ń páyà òṣì. ọmọnìyàn máa ń páyà àìsàn. alimarot walfakir walmaut. ọmọnìyàn máa ń páyà mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n tó yẹ wọ́n páyà wọ́n páyà rẹ̀. ọmọnìyàn páyà akíba. ìzàlámù takasá. ìgbàtú lílé mo tàkì. ìkànnù àwọn ẹranko kan ìkànnù àwọn ẹyẹ kan ọkàn fún ọba baálẹ̀ bó ṣe baálẹ̀ báyìí gbogbo àwọn àwúrẹ̀bẹ tó rí báyìí tí wọ́n súnjọ ọkàn mú wọn kàn ń sà wọ́n jẹ ni ọba ń sà wọ́n jẹ. àlàyé kọ̀wé yàlíyá omi. àlàyé kọ̀wé yàlíyá omi wọ́n tó lọ ń fi láàyè lẹ́ni gbégbágbára lẹ̀. máa láǹfààní àtẹ̀gùn. máa láǹfààní àtẹ̀gùn gbágbára sílẹ̀. wàlá tàtàjà bá. ẹ̀rọ tí àwọn bá ti yàn bí dàgbà dé wọ́n ti dàgbà débi pé wọ́n lè pin ìtàtẹ́nìyàn kan ò lè wọ́n lè pa ìtàtẹ́nìyàn kan ò lè já wọn. tẹ́nìkan kò ní jà wọ́n níyàn. tẹ́tí ẹ̀jẹ̀ mi yẹn bá gùn èyí ó jí ogún ológun. èyí ó gún tẹ̀mí bá gùn. wàlá tàtàjà bá. fi umuri gàdí jà lọ. wọ́n máa ń sọ ìtàn yẹn ti yẹ ẹ̀díjọ́ ni wò tí ìfẹ́ yà rẹ̀ ti ń sọ. tani ó sọ fún wọn parọ́. bọ́bà sí ni bó sì á já wọn. àlàyé kọ̀wé yàlíyá omi. bóyá yà àti ẹ̀gán ti wọlé. ya kọ̀wé yàlíyá omi. gbogbo alágbára ò ní ó ju agbára alẹ́ o. máa láǹfààní àtẹ̀gùn. kálukú ọmọ gbàgbére kálukú ti ń kọjá lẹ́wù tó lọ́ ń fi sí. máa láǹfààní àtẹ̀gùn. gbogbo tí a lè fi ti ọmọ ọlọ́mọ lẹ́mọ́lẹ̀ ní ẹni lọ́wọ́ ṣùgbọ́n àwọn àgbà náà bí tàwọn. wàlá tàtàjà bá. fi umuri gàdí jà lọ. látàjà bá fi umuri gàdí jàlù fi umuri gàdí. tọ́lọ́ ní tọ́ wà ń bẹ̀ yìí lọ mọ ọmọ la. wàlá tàtàjà bá. àyètọ́ wà lónìí àwọn kan ní olùbẹ̀ lánàá àwọn kan wọ́n padà lónìí. wàlá tàtàjà bá. àwọn tó lu ọlá lérí wọn lónìí àwọn náà ọmọ wọn padà lu ọlá lórí àwọn ọmọdé ọmọ rẹ lónìí. wàlá tàtàjà bá. fi umuri gàdí. alámùtárọ̀ ọ̀nà tọ́yọ̀. ẹyẹ kí mo sọ náà nù àfàyè ọba sá ọgbọ àwọn àwúrẹ̀ bẹ́ẹ̀ ń sà wọ́n jẹ. alámùtárọ̀ ọ̀nà tọ́yọ̀. lọ́ba kan ìkànnì àwọn àwúrẹ̀ bẹ́ẹ̀ tó tóbi ọgbẹ̀mí báyìí lọ́ba hàn lọ́rùn. yà á kúlù náà mú la tán. yà á kúlù náà mú la ọgbẹ̀ kan náà àwúrẹ̀ bẹ́ẹ̀ yìí ọba kọ́ọ̀fù síbi ọ̀rẹ́ báyìí. Allah. ọba ń pòfolo. Allah. lẹ́mi bá bọ́ lára yìí. Allah. ẹ̀mí wa bọ́ lára tiẹ̀ náà tán báyìí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí í rà làwọn àwúrẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn kòkòrò oríṣiríṣi ní bá gbèbó
alam tara anna at-tayr يأكلنا ملة ومن بعد موته طير تأكل النمل ومن بعد موت الطير تأكل النمل لعل الذي أعطيته اليوم في غد. afa zandak ololon kọjá ńbẹ̀ olosoro ye olon kọjá ni olon kọjá ńbẹ̀ lohun rí ẹyẹ hun olon sì yinjo tin sa àwọn awure beje ó wá padà ńbọ̀ ó wá ipò náà ti kú. من بعد الطير تأكل النمل. àwọn namulu àwọn kòkòrò àwọn èèrà nana bá ha gbogbo bàbá kí bàbá tó ti ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ lánàá níjọ́ tí ò sí láàyè mọ́ gbogbo ọmọ wọn náà gbé ní lónìí. لعل الذي أعطيته اليوم في غد. ẹ̀ńtọ́ fún lánàá ẹ̀ńtọ́ bọ́sọ̀ fún lánàá ṣe pẹ̀lẹ́pẹ̀lú ẹ̀. pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. kódà gẹ́ ń tó lu bàtàkù fún lánàá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀. ó lè dọ̀wá pé kó ní ọ̀padà ra mọ́tò fún ọ. لعل الذي أعطيته اليوم في غد. ẹ̀ńtọ́ pé ọ̀dọ̀ ẹ ló gbé lánàá tó ń fi pé ọ̀dọ̀ ẹni ti ń jẹun ó lè dọ̀wá pé kó ní ọ̀padà tọ́jú àwọn ọmọ rẹ. أعطيته اليوم في غد سيؤتيك أضعافا إذا لست تعمل. سيؤتيك أضعافا إذا لست تعمل. níjọ́ tí wọn náà tó bá sí ní agbára kankan mọ́ tó ti jọ̀lẹ́ ó lè kó ní ọ̀padà máa bú ọ. Allah. gbogbo ẹ̀ bá wà láàyè tó bá wà láàyè kan lé ní yìí ṣe pẹ̀lẹ́pẹ̀lú ẹ̀. bàbá yín ò jẹ́ tiyín mọ́ tiwọn. bàbá ò jẹ́ tiyín mọ́ tiwọn. Allah. mo ní làtẹ́lẹ́wọ̀n bàbá yìí mo fẹ́ ju bàbá yìí dáadáa. Allah. الذين آمنوا. àbá yìí alladhina amanu wa lam yalbisu a'udhu billahi minash shaitan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. alladhina amanu wa lam yalbisu imanahum bidhulmin. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن. أولئك لهم الأمن وهم مهتدون. gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ogun àsùnwọ̀n ẹ̀yà tó bá wà báyìí wọn ò sílò Allah. wọn ò misuse. Allah. shababu bá wọn wọn ò sílò. Allah. jamalu bá wọn wọn ò sí ẹwà lò. Allah. al-awqatu wash-shababu wal-jamalu mẹ́tẹ̀ẹ̀ta ni ọ̀dọ́pọ̀lọpọ̀ ó débi tí ń lọ. الذين آمنوا. ọ̀pọ̀lọpọ̀ sí ọ̀dọ́ rẹ lò inú ìjọ dàgbà. Allah. ọ̀pọ̀lọpọ̀ ẹwà lọ́lọ́run fún un ló sì lò ó misuse. ó ń ta kí ni. ó ń ta kí nígbà tá a dánwò rẹ̀ dé ó padà sẹ́ lórí. Allah. الذين آمنوا. ọ̀pọ̀lọpọ̀ àsìkò lẹ́lòmíì ní tí ọmọ kan àsìkò láyé. Allah. àpásìkò ni. àsìkò lọ́lọ́run fẹ́ lòmíì ìgbà tó pẹ́ tó wà láyé tó wà nípò ìgbà tó wà nípò àsìkò tó ní ọwọ́ àsìlò. Allah. ìlú kó bọ́pọ̀lọpọ̀ àbá ti yàn bí wa alladhina amanu. الذين آمنوا. ọmọ kan lọ bá bàbá rẹ̀ Allah. ọmọ kan wòlíì ńlá ni bàbá tó bí wòlíì ńlá bí bàbá wa yìí àfi ká lọ gbé àwọn tó lè fi kọ́ra náà wọn wá wòlíì ńlá ni bàbá yìí ọmọ yìí bàbá tó bí wòlíì ńlá ni níjọ́ tí bàbá ń bẹ láyé Allah. àwa máa wọ̀ pé o gbé yẹn láyé ọ̀dọ̀ bàbá ni ẹ máa wá Allah. bàbá tá a sì ń wuyì ọkọ̀ ilé ńlá kan orí òkè àtìlẹ̀ ni ilé pẹ̀tẹ́ẹ̀sì ni bàbá wa ń gbé òkè àkọ́bí bàbá yìí ń gbé sálẹ̀. Allah. tí gbogbo yẹn bá ń bọ̀ báyìí wọ́n fi òun lẹ̀ sálẹ̀ wọ́n bá gòkè lọ bá bàbá. Allah. bí ògbélé yìí bá gbọ́dọ̀ kan wá wọ́n fi ilẹ̀ sálẹ̀ wọ́n bá gbọ́dọ̀ lọ bá bàbá. Allah. tẹ́lẹ̀ yìí bá wá àwọn àkọ́bí wọn ni wọ́n wò pé ẹ̀dá kúndùn bàbá òjò jẹ́ àjẹtì àti ẹ̀kú bàbá ti ń jẹtì àmọ́ Allah. gbogbo ọtọ́ wọn náà gbogbo bàbá rẹ̀ ń jẹtì ẹ̀ mọ́ jẹ́ wọn ó kú. Allah. الذين آمنوا. jẹ́ wọn ó kú. pa bàbá rẹ. ọmọ kí àwọn tí wọ́n bí wa àṣẹ tí ń ṣẹlẹ̀ tí ń ṣètà ni wọ́n. Allah. níbi ọba pa bàbá rẹ lọ́mọ pé kò sí dìfẹ́ndà mọ́. Allah. ìyá jí ọ. ayata la yati zamana bimisli. inú bàbá yìí máa ní ayata yati samanu bimisli. ayata yati zamana bimisli. inna samana bimisli laba
لبخيل إن الزمان بمثله لبخيل. gbogbo ọdún wọ̀nyí àbọ̀ ọlọ́mọ ẹrú ẹ̀ ọlọ́mọ ṣètàlẹ́kùn dáadáa wọn. Àmín. nígbà ń sọ̀rọ̀ nípa àwọn àgbàlagbà wọn ní gbogbo orú bàbá yìí tábà tó dídùn wọn lẹ́dẹ̀ yìí ó tún dijú ọlọ́mọ pè. Allah. ayé àtẹ̀yà ti sàmánà. ayatayati zamana bimisili. gbogbo ọdún pẹ̀lú wọn wá wọn máa ń wá ní sẹ́ńtúrì ni. Allah. ẹ̀kan wọn wá ní sẹ́ńtúrì ẹ lọ́wọ́ àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ bí wọn tí wọ́n bá ti wá kẹ́hìn tó padà nínú wọn di sẹ́ńtúrì mi. ayatayati zamana bimisili. àmọ́ ìwà ti máa ń wá rò bẹ́ẹ̀ ọba bẹ́ẹ̀ lọ́yìn pé ọlọ́run ọ̀dà ìgbé àbájú bẹ́ẹ̀ máa jẹ tí a mọ̀ ọlọ́run bá mú àbáwá kó lẹ̀. Allah. fàájà bàlọ́ àwùjọ àwọn. abuka. endorsement bá dé látọ̀dọ̀ ọlọ́run bá ń bá mú bàbá wọn ni báyẹn náà lẹ́tọ́ kọ́ ọlọ́run bá wà kó lẹ̀. àmọ́ bóyá yẹn lẹ́tọ́ rẹ̀. àmọ́ bóyá yẹn lẹ́tọ́ rẹ̀. bàbá làwọn kọ́. bóyá gbẹ yóò bàbá lẹ́yìn pé bàbá yìí ti dàgbà o. wọ́n lo ránà tiwa. bàbá yìí ti kí wọ́n máa lo ti àmọ́ o. Allah. ọmọ mi ti ń ṣàdúrà bẹ́ẹ̀ lọ ọ́ dààmú láyé. La ilaha illallah. Inna zamana bimisili labakilo. lọ́mọ yẹn máa ń ọba ní ọlọ́run ọba bẹ́lọ́n ọ̀nà sì máa ṣẹ̀dá ṣùgbọ́n lọ́ba bẹ́lọ́n kí ọlọ́run bá ń bàbá kún lẹ̀ kí wọ́n jẹ́ àrí tí a náà lò fàájẹ́ ballahu duha ọlọ́run bá sì gbọ́n tó wí lóòótọ́ bàbá bá kú wọ́n bá fi rólé ẹ̀yin náà jàlífà yàgbọ́n àti jàlífà tẹ́lẹ̀ wọ́n bá ìsàlífà ànànà ọjọ́ bá ń lọ kọ̀gbẹ́ rẹ̀ nínú àwọn àbúrò lẹ́yìn rẹ̀ wọ́n bá bímọ bí a ṣe bímọ báyìí wọ́n bá kó ọmọ wa nù lé pé a kú ewu ọmọ a kú oríire o wọ́n ní bàbá àlífà ń bẹ lókè òpin yẹn bá rọ lọ́dọ̀ bàbá àlífà lókè nígbà rọ lọ́dọ̀ bàbá àlífà lókè wọ́n ní alágbájá ló bímọ gbọ́dọ̀ ìbejì ló bí inú ẹ̀ bá dùn gbogbo wọn bá yọ̀ lọ ọwọ́ akọ̀tún làbọ̀ ọmọ bá tó gòkè ọba bàbá àlífà àti mímọ láti jẹfà ẹ pè mí ẹ sọ̀kalẹ̀ ẹ sọ nkankan àṣìrò mi ààrẹ jẹ. bàbá mi ní máa ń pẹ́ ẹran súná. ó ní àfà yìí ó ní bá a ṣe bímọ o nígbà tí bímọ bá pé ńgbà tí bàbá mi ń bẹ ni tí bàbá ń bẹ ni. àfọkàkùnmọ̀lá. ojoojúmọ́ la máa dáná nù léyìí tá a máa sì tá a máa sọ. Allah. ọwọ́ akọ̀tún la báyìí bàbá ó ti sun ẹran tá a fi tó súná ọmọ ó ti sọ mọ́lẹ̀. a sì ti romi ààrẹ jẹ. àṣọ hàtìkìtì ò tí gbòòrò débẹ̀ kẹtì dé lẹ́mú yẹn lọ́ba ní bọ́ọ̀mà ṣe ń wí fún lára ní sẹ́ẹ̀gùn lẹ́gùn dà lára yìí. La ilaha illallah. ó ní yé wọ́n ní tí bàbá máa ṣe nù bàbá ní máa pa ẹran súná wọ́n wá wò pé láti bí ìjẹfà súná ọmọ ọlọ́kù àárọ̀ ọ̀la yìí ara tí bàbá ń ṣe nù wọ́n ní bàbá ní máa ṣe bàbá ní ìpẹ́ ẹran gbogbo súná táwọn tá à ń pa ẹja ti ń pa. àdìbàdàn orí kodò báyìí kọ́ mi sí ó fún wọn. Allah. ó ní ọlọ́run ó ṣe àwọn ìjọba ní ẹdí láti ìlú Ìbàdàn yìí. ayé àtàyàtì zamana bimisili. Ayiwa Abdulrasheed ẹ̀sìn ètò the governor Ọ̀yọ́ state. Inna zamana bimisili labakilo. Aliwa Muhammadu Saheed Malade. Inna zamana bimisili labakilo. Mọ̀lánà ṣe Abdulrasheed ẹ̀sìn ètò the governor. Ayé àtàyàtì zamana bimisili. Ọba àdìgbà ni Malade asalamu alaykum. Inna zamana bimisili labakilo. Àní bàbá gba sọ́ọ̀tún gba ó sì ọwọ́ owó ẹran yá ọjẹ gbèsè owó ẹran ọba àpẹ ẹran. Wọ́n ṣe súná. Bàbá àlífà kọ̀pẹ́ kọ̀ yá làwọn kan bá tún jà lágbólé nínú àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ máa ń jà wọ́n bá kó àjọ wá wọ́n bá ní wọ́n máa kó nsọ lọ́dọ̀ àlífà ńgbà kó lọ́dọ̀ àlífà ọkọ àtìyàwó sì ní wọ́n ní àti gbogbo aláì ti pọ̀ ju o kí ló dé àtàwọn wọn ti bẹ̀rẹ̀ jà nígbà tí bàbá àlífà ò tí ì sílé nígbà wọn adébáyé kó ọjọ́ lókè wọ́n bá lọ bá bàbá àlífà náà lókè wọ́n bá wọn yẹn jú ẹ̀ ọkọ àjí fún ìyàwó àtọkọ àwọn àparí ẹ̀ tán gbogbo àwọn èèyàn sọ̀kalẹ̀ ọkọ sọ̀kalẹ̀ ìyàwó bá dúró àlífà ní ọ̀lọ́ ni ó ní ìlé lọ ó nígbà tí bàbá yín bẹ láyé tèmi àtọkọ ń bá jàmbá wọn ìntọ́fàdíjà gẹ́gẹ́ bàbá wà á yẹjú rẹ̀ ìntọ́fàdíjà gangan bàbá ó ṣe kí ni wọ́n yẹjú rẹ̀ bàbá ó yẹjú ẹ̀ ó ní kí ni ọ̀fàdíjà ó ní ìntọ́fàdíjà ni pé owó sẹ́tùmọ̀ fún iṣẹ́ ti lọ ni ó ti tán
tó bá gbé ńgbà tí bàbá ń bẹ láyé ni bàbá kówó jáde ni wọ́n fowó mi dá mi lókòwò. Allah. Baba Alifa. Bàbá Alifa iṣẹ́ ti kàn yín. Ayata yati zamana bimisili. Ìwọ tó ní bàbá rẹ náà kú jí ó kú. Inna zamana bimisili la bakilu. Àfi ká mú àwọn tá a lè fi kọ́ra náà bàbá yìí ká mú wọn wá àwọn tá a lè fi ìmáàmù mẹ́rin là ń lò àwọn tá a lè fi kọ́ra náà bàbá yìí ìmáàmù àkọ́kọ́ ni ìmáàmù Maliki ìmáàmù Shafi'i ìmáàmù Ahmadu bùnú Ambala àti ìmáàmù Abu Hanifa gbogbo àwọn àfáà ní ẹròyìn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ní wàá kì wọ́n kọ̀ọ̀kan ṣùgbọ́n gbà wọ́n kì í àwọn tá a lè fi kọ́ra náà bàbá yìí ìmáàmù Abu Hanifa ni nígbà wọn fẹ́ kì ìmáàmù Abu Hanifa wọ́n ní wọ́n Abu Hanifa ta. Abu Hanifa ta sabiqun fali ajli dha. tó bí sábì kún ní wọ́n sì tẹ̀lé wíìn. Sábì. tó yìí dúró dúró tó ní tẹ̀kìtì lọ́dọ̀ àwọn aráàlú. Abukakumullah. tó a bá ti ṣe tẹ̀lé wíìn nù bí sábì kún yẹn tó bá di ìjọba yẹn fẹ́ máa gé yọ padà jẹ. wọ́n Abu Hanifa ta Abu Hanifa ta sábì kún. sabiqun fali ajli dha. Atharu wa ulumu la tusibaku. Asaruhu wa ulumu la tusibaku. wọ́n ní wọ́n Abu Hanifa ta. Abu Hanifa ta. ìjọba máa kí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n dá Abu Hanifa kí ni. Abu Hanifa ta. irú Abu Hanifa ni bàbá tó bí yín bàbá yìí lálẹ́ fi kọ́ lánàá rẹ̀ wọ́n ní wọ́n Abu Hanifa. Abu Hanifa ta. sábì kún nífàlẹ̀ ájílì. Sabiqun fali ajli dha. gbogbo àwọn àfa àlágbáyé ọlọ́jọ́ ẹni tó lé Abu Hanifa tẹ́lẹ̀ bá wọn ò bá. Sabiqun fali ajli dha. ọjọ́ wọn lé bá wàlẹ̀ ájílì dá àbárùhù ìdí bàbá yín rù lórí. Asaruhu. àbárùhù. Atharuhu. àwọn ìdí bàbá tó bí yín tó ti fi lílẹ̀ ní glory. látùsíbẹ́kù. La wa ulumu la tusibaku. ọmọ tó lè lè bá wọn. inú àwọn ẹni agbègbè àti ẹnba jẹ ní ọlọ́run lábà yìí tẹ́ńbà ẹ̀ńtọ́ bá gbé wìláyà wọn. tí ó gbé wìláyà wọn. kúkúrọ́ ni. gbogbo ọdún gbogbo àbá wa wọn láńṣẹ́ Kamalu di ṣé Adam Abdullahi. ẹnì kun ò lè dá wìláyà wọn gbé. Asaru wa ulumu la tusibaku. ẹ gbàgbé ẹnì kun ò lè dá gbé. wọ́n á máa ṣe kí ni wọ́n á pè ní. Fáwọmùlì àìmọ́tò. ìdíwọ̀n kó fún wọn kọjá ní ẹnìkan máa rò pé òun ó di kí ni. ẹnì kò gbé. Fáwọmùlì àìmọ́tò. fáwọmùlì àìmọ̀ ni a pè wọ́n. Kọ́sọ̀ ń rọ́bùlì ùlá. fáwọmùlì àìmọ̀tò Abu Hanifa nìkan àìmọ̀ wọn pè. fáwọmùlì àìmọ̀tò kọ́sọ̀ rọ́bùlì. Kọ́sọ̀ ń rọ́bùlì ùlá. ẹ bàbá wa àgbà mọ́nà rọ nílùú Ẹdẹ yìí bàbá wa mọ́nà rọ ẹ wo dúró àti ẹ dá lẹ́kọ̀ọ́ mọ gbọ́ngbọ́n bàbá mọ́nà rọ báyìí ní Mùṣín mọ gbọ́ngbọ́n àwọn báyìí tí bàbá mi máa mú mi lọ́dọ̀ bàbá mọ́nà rọ fa alam bí òdúwòrì kùn wa kullu ma la budda minhu Famara abambihi. Fáwọmùlì àìmọ́tò. Kọ́sọ̀ ń rọ́bùlì ùlá. fáwọmùlì àìmọ̀tò kọ́sọ̀ ń rọ́bùlì ùlá. Fáwọmùlì àìmọ́tò kọ́sọ̀ ń rọ́bùlì ùlá bí ìfúdọ́lì mi ni ó. Fàṣánù ńlá yùlì ákù. fasanu la yuli aku. Fàṣánù ńlá yùlì bí ìfúdọ́lì mi ni ù. Fàṣánù ńlá yùlì ákù. láyùlì aku yẹn gbọ́dọ̀ tún máa ní ọ̀tọ̀ gbọ́dọ̀ tún ní láyìkù láyùdì aku ló tún. Àbùkọ́kùn láyù dìrákù. Bí ìfúdọ́lì mi ni ù. Fàṣánù láyù dìrákù. ìjàmbá azaruhum. Wà ulumu la tusibaku. ìjàmbá yín tètè gbé kalẹ̀ lẹ́rù ọlọ́mọba yín gbé ni. Àbùkọ́kùn lọ. látùsíbákù ọmọ tí ó lé gbogbo olúwa bàbá yìí bá. tí ó lè bá. aza. Fáwọmùlì àìmọ́tò. Kọ́sọ̀ ń rọ́bùlì ùlá. ẹ̀sà làwọn yẹn. Kọ́sọ̀ ń rọ́bùlì ùlá. ẹ gbàgbé bàbá tó rírun wọn tábà tó rírun wọn téèyàn bá tó dàgbà bí wọn sórí ọ̀rọ̀ bí wọn máa dàgbà náà wò sínú ọ̀rọ̀ Ọlọ́run o. kò sínú ọ̀rọ̀ Ọlọ́run. wọ́n lè fi sórí ó lè pọ́jì rẹ̀ làbí kó ti bẹ̀rẹ̀ o. Allah. Wọ́n dàgbà ara wa kọ́ lélẹ́yìí. wọ́n dàgbà náà wa kọ̀ọ̀kan Ọlọ́run o. ó lè jẹ́ wọlé àkọ́kọ́.
ó lè pé wọn lọ ìdákan bẹ ní Amẹ́ríkà lọ wádìí wò wọn yẹ kọjá 40 years nínú ìran ní ìsìn wọn ẹ̀sìsì wọn ti parẹ́ tán. Allah. ìran yín ọlọ́run sálẹ̀ sàgẹ̀ kọ́lọ́mbà ní serú ẹ̀sán fún yín. àmín ya Rabbi. ẹ̀sán ni o. asọ́hùn rọ́bùlì ùlà. Asọ́hùn rọ́bùlì ùlà. nísọ̀kalẹ̀ ọ̀rọ̀ nísọ̀kalẹ̀ ọ̀rọ̀. mo fẹ́ kí bàbá Fàkọ́fí bàbá wọn àsúrí ní mo fẹ́ máa ń tẹ́ gbé tí bàbá gbé lẹ̀ fún yín. ele pé o kéésì ele o kò béèrè dé. níjọ́ tí anabi wa Suleiman. aleyhi salatu wa salam. kọ́bùlà wà fàtí àbí kánábì Dáúdù tó kú nípa adé ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ìsọ̀kalẹ̀ ẹ̀bẹ̀ wọn. bàbá Fàkọ́fí níjọ́ tí anabi Suleiman kọ́bùlà wà fàtí àbí anabi Dáúdù pè níjọ́ kan pọ̀ mọ́ rẹ̀ ó ní wọ́n Dáúdù. ọwọ́ àmú wọn nọmi rọ́bà kan ó ní yàrá yìí gbogbo ntọ́ bá bẹ̀rẹ̀ lọ́dún Ọlọ́run ọba ń bẹ̀ yóò fún ọ kí rẹ̀ dẹ̀ ní sẹ́yìn náà gba kí ìbábò tó lọ. La ilaha illallah. ó yẹ gba kí o àbẹ́ àti ìdè àti ìdè tó ní mo ní gbà tẹ́jú òkú lẹ́gbẹ̀ẹ́ wọn lẹ́gbẹ̀ẹ́ pílò mo rí mo mọ̀ pé gba kí ẹ bá sọ láwọ ọlọ́mọdé àṣebẹ̀. Àmín ya Allah. níjọ́ náà tí anabi Suleiman bàbá rẹ̀ wá pé ó níjọ́ tí gbogbo nǹkan bá yíwọ́ tó bá yíra ẹ máa yíra o ha bàbá kan fi máa yíra ọdún kẹrìnlá àti bàbá àtẹmí ni níjọ́ tí bàbá ń bẹ láyé wọ́n ní pé oníyàntú wọ́n ní wọ́n ní bàbá wọ́n ní Dáúdà bàbá rẹ̀ nílùú ẹ̀yìn bàbá ó kú níjọ́ tí bàbá kú nǹkan sí. Allah. Wallahi ta'ala wọ́n ní ẹ̀yìn bàbá ó kú. Anabi Dawudu aleyhi salatu wa nígbà salam. fún ànànà ọjọ́ lọ famata abuhu Abukakumullah. Anabi Dawuda ọba sí wò padà nígbà Anabi Dawuda sí wò padà nígbà ìṣe pé látọjú Dawuda ní Suleiman náà ti ń de Dawuda ẹnìkan ọba dórí Dawuda ní gé ọ̀rọ̀ tí gbogbo ẹ̀yin bàbá ti mọ̀ ọba dórí khilafa ń gbọ́ dásìkò kan ní Dawuda bá dàrú má Suleiman náà lọ́wọ́ wàhálà dé gbogbo nǹkan yíra eku kébìsẹ kémọ wàhálà dé ọwọ àṣẹ ogun agbára ọgbẹ ogun gbìyànjú kò mú ọwọ arántí kọ́kọ́rọ́ jó ní ìtànàbí Dáúdà bàbá rẹ̀ fún ọba lọ bí kọ́kọ́rọ́ yẹn níjọ́ tí wọ́n sì fún kọ́kọ́rọ́ yẹn ó ní kẹ́ni bàbá yẹn dá fún kódà gẹ́gẹ́ ojú wọn kò rí bàbá yẹn ni ọ lọ tọ́jú ẹ̀ síbi tẹ́ni yẹn kò tí rí ọkàn rántí bí ọ́fíìsì ni ọkàn lọ mú kí o bó sì lọ mú kí yẹn báyìí ọwọ́ arántí yàrá tó bàbá wọn ní kò wọ́n wọ̀ àwọn ẹni Ọlọ́run ọ̀lọ́ ó túmọ̀ àwọn ẹni Ọlọ́run ni ọwọ́ àlọ́nù yàrá tí bàbá yẹn ní kọ́wọ́ ọwọ́ àdébí ẹnu ọ̀nà ọba kìkì ìbọ̀ kí ọba sí. ilẹ̀kùn bá ṣí. Sàkọ́fì bàbá ṣé Abdul Fattah ìrọ́jì ilẹ̀kùn ó sí. Ilẹ̀kùn ó sí. ó yí kò yí ó mú kò sí kò ní yàn kásẹ̀ sí. ó ní bọ́yá kó wọ́n kẹ́ epo sí. bọ́yá ó ní ìdí ọ́ìlì ní. Àbó ti lé ní àbó ti jú ní gbogbo ọgbọ́n wọn dà kó wọ́ọ̀kì. ìjọkìjọkì dáńgbọ̀ dẹ́yìn ìjọ kẹrin ọwọ́ arántí ìpè ẹnìkan máa ń bẹ tọ́jú Wàsíù bàbá àwọn Wàsíù bàbá àwọn ọmọ ń bẹ ọkàn lọ́dọ̀ Wàsíù bàbá rẹ ni bó ti lọ́dọ̀ Wàsíù bàbá rẹ bàbá àwọn òdìrò tí nǹkan bá yíwọ́ yìí ẹ̀yìn àgbàlagbà ni ọkàn lọ́dọ̀ Wàsíù ọkàn dọ̀bálẹ̀. pẹ̀lú gbogbo Dáúdà sálàfì kìíní ọ̀rọ̀ sálàfì lélẹ́yìí ní Wàsíù Ànábì Dáúdà bá gbé dìde ó ní ọmọ ọlá wọ́n dáwọ́ ọlá tẹ́lẹ̀ ọba gbé ìdí ó ní jókòó kí ló dé Ànábì Suleiman bá bú ẹkún kí ló dé ọwọ́ àsokùn délẹ̀ tán Wàsíù ní kí ló dé ó ní nǹkan ti yíra nǹkan ti dàrú ṣùgbọ́n bàbá mi ó tó lọ bàbá mi sọ fún mi yí pé kọ́kọ́rọ́ yìí níjọ́ tí nǹkan bá yíra kí n wọnú yàrá yìí lọ kí n sí mo dẹnu ọ̀nà bàbá bí mo yẹ ṣètò kò sí. ilẹ̀kùn yẹn ò sí o bàbá. Wàsíù Ànábì Dáúdà wà rẹ́rìn àgbàlagbà ó ní wàláhì kò lè sí. ó ní wàláhì kò lè sí. Yàásín. àní ò lè sí. bàbá ọ̀pọ̀ àgbà ọkọ̀ ọwọ́ só ti sí.
wọ́n gbà káàdì fún ẹnu ẹ̀ ń dùn sọ ọmọ tí ẹ yọ ń bẹ̀ ọmọ tí ẹ jọ kọ́. àbí. o tún lọ já àkáǹtì gbé. o tún wá mọ̀mọ́ tó wá lọ jí àkáǹtì gbé. ọjà sí ni bàbá rẹ gbé. o ti fi kan sí ẹ. ó wà lọ gbàdára. ọwọ́ àlọ́ bàdánù wa ni yáfìdá ń fi yábàrá ń bà ọba ya mẹ́tí ọ̀dà. inú kòtò lójijì. àwọn àlejò mọ́tọ́rì bù ṣe. ẹlòmí àwọn àjẹnú mọ́tọ́rì bù ṣe gan tí wọ́n ń nọ tẹ́mi ọ̀fẹ́ ẹ̀bọ tó ní lẹ́ntì nẹ̀. tí wọ́n ju ti sójà lọ. bàbá ilẹ̀kùn ọba sí. wàsílù wa rẹ̀ ní ò lè sí. bó ní jẹ́ bàbá rẹ̀ fún ọ ní kọ́kọ́rọ́ ló fún ọ kò fún ọ ní kóòdì. kọ́kọ́rọ́ ló fún ọ kò fún ọ ní kóòdì tó fi sí. ohun kan ní bàbá rẹ̀ máa fi sí. ohun kan ní máa fi sí. ó ní gbólóhùn. ẹ bọ́ ebi fóònù ssg ni ẹ ṣe to the governor àti tiẹ̀ ti ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà bàbá gbogbo kóòdì mẹ́rin kan bá jí ń bí nìsín tó ìsìn náà kò lè rí sí. ẹ à ń gbé gbogbo fóònù àìló ní kóòdì áàtì mi ni ẹ ń là dání ó lọ sọ àti mi. àti mi ni. àti ni. ó là ní. àti mi ni bọ́ọ̀ bá ti là sí kò ní open. kò lè sí. wọ́n ní pé ayáyá nìkan ni ọ̀gẹ̀ mọ́sá àti mi bẹ̀ kò ní open. àti mi ni àti mi ni set. ó là àti mi ni. set. ẹfu. mi. ṣé. àti mi ni àti mi. wọ́n lẹ ebi lọ́wọ́ tiẹ̀ dé bọ́ mọ̀ pé òun láti yẹ ti. àbí. ntí ọba ti láti wàá lo kóòdì. àbí olópin. wọ́n ní jẹ́ bàbá àbí olófíngà àbúrò ní ṣe bàbá yìí. àmín ya Allah. ṣé. àbí olófíngà. olófíngà bẹ́ẹ̀ ló mi jí kò lè rí sí. àbí. àwa á rí pé kò sí bàbá. wàsílù wa ni pé ọ̀dà nígbà tí wàá gba ìsó níbẹ̀. àbí. Adam Suleiman náà wá ń gbọ̀n ó ní ìsó níbẹ̀. baba Sakofi asuri ni baba la ilaha illallah ṣe lisanu sheikh kọba sí. baba wàsíù wa ní ìsó mẹ́ngbà jáde ní ọ̀dàn Adam Suleiman náà ń gbọ̀n báyìí ọba fẹ́ fi kọ́kọ́ lé wàsíù lọ́wọ́ ní ẹ bá ń sí ó ní àlébọ̀ sí. àwọn èso ọmọ oní nǹkan. àbí. ìwọ ni a fún. bó o dé báyìí kó o fún ẹ ìwọ kí n fún. ọba àgẹ fìlà kọ́dà ju ti ọkọ ìyàwó lọ n ò lè ṣe ìyàwó sí fún ọ. ó kàn mí náà máa gbé fún wọn gbé fún Kamila. ọkàn mi ni ẹ máa gbé fún wọn gbé fún Kamila àkọ́bá àkọ́ ọ̀la tí ọba ti kàn wò ní fún ẹ. àbí. ọkàn kọ́ ọ̀la lásán ni. àbí. yóò àmọ́ bẹ́ẹ̀ jẹ́lẹ̀ ọkàn mi kí ló kẹ́ ẹ lá ọkẹ́ ẹ lá ni. kọ̀kẹ́ ẹ̀ ń tó bá kàn ní wá sí kíni. náà gbé fún. Wàsíù ní ìwọ ni wàá bẹ́ẹ̀ fún ọyá nsọ ni bí o ti wá débẹ̀ ó ní kí kọ́kọ́rọ́ yẹn bọ̀ Suleiman náà ń gbà báyìí ó ní kí bọ̀ wọn wá kí bọ̀ ó tún lọ oníbọ̀ ọlọ kò ní í sí àfi kó lo kóòdì ni nítorí bàbá rẹ̀ bá fẹ́ sílẹ̀kùn yẹn ní tí wọ́n á wí ni pé gbólóhùn mẹ́ta ni Sakofi ẹ̀sìn báyìí lisanu sheikh ẹ̀sìn báyìí asuri ni ẹ̀sìn báyìí ẹ bá ní bisimilayi rahman rahim. bisimilayi rahman rahim. gbólóhùn tí a yí fún anabi Suleiman náà ń jọ náà wọ́n sọ pé ìlàyà àtọ́tì bí kulli shay'in ilmuka. ìlàyìn àtọ́tì bí kulli shay'in ilmuka. wasabaqati iradatuka. wasabaqati iradatuka. wanafasati takidiruka. wanafasati takidiruka. gbólóhùn mẹ́ta ó ní bàbá rẹ̀ fi sí. Allah. tí Suleiman náà tọ́ bàbá rẹ̀ anabi Dawuda tí ó bá sí yóò ní ìlàyà àtọ́tì bí kulli shay'in ilmuka. wanafasati iradatuka wasabaqati takidiruka. ọwọ́ àwọn ìfún lẹ́ẹ̀mẹ́ta náà ó lọ́wọ́ aṣọ pé innahu min Sulaymana ọmọ ń dé lọ fẹ́ wọlé. Allah. ó ní wàá sọ pé ọmọ ń dé lọ sí kíni. innahu min Sulaymana. ẹ̀yin ẹ̀yin pé wá innahu bismillahir rahmanir rahim. ilẹ̀kùn sílẹ̀ kẹ́nẹ̀ ni. qalila. innahu min Sulaymana sọ́kọ́ ọmọ ń dé lọ fẹ́ wọlé. wa innahu bismillahir rahmanir rahim. ó ní àwọn ọmọ ńlé ó lọ́mọ ńlé. ọmọ ńlé ló fẹ́ wọlé. ọmọ ńlé ẹ sọ fún mi pé ọmọ ńlé ti dé ọmọ ńlé fẹ́ wọlé. ọmọ ńlé ti dé. innahu min Sulaymana. innahu min Sulaymana. wa innahu bismillahir rahmanir rahim. ilẹ̀kùn bá ṣí. Wàsíù bàbá ibi tó ẹ wọ́n wà ní ẹwà. qalila. àfáà yìí gbogbo ọdọ bá ma pé nǹkan bẹ mẹ́wàá ń bẹ o. mẹ́wàá bẹ o.
sọ́ni àwọn afi ọ̀sọ́ yìí lábàá tó ń kàwú. tó wá ń gapá. sáwọn wá sí yàrá rẹ. àwọn tí wọ́n jọ bàbá àjọ lògbà ní ọlọ́sọmọ́ o. ni o so mọ́ o. àbá yìí bá sọ pé halili halila abika. kálílì kálílà àbíkà. wari wàrí àkàwù. wa alambi anna abika abu. wàhálà bí àná àká àbíkà àbúkà. fa'alam bi ududikum wa banuka. wàbànúkà. summa banika fakun lahu. ثم بنو بنيك فقل فإن بنا بنيك بنوك. برا فإن بنا بنيك بنوك. أفاني عليل أبيك وريا أخاك. قليل قليل أبيك. بابا كوفي أسوريني لسان الشيء. àgbẹ̀tàn o bàbá yín ló kú wọn lágbo. àgbẹ̀tàn o. kálílì kálílà àbíkà. ọlọ́mọ yín ní kọ̀ọ̀kan àgbà kì í tán o. àgbẹ̀tàn o. àgbẹ̀sẹ̀ kí ni. àgbẹ̀tàn. bàbá ló kú bàbá ò kú o. kálílì kálílà àbíkà. ayélujára kan náà àwọn sọ̀rọ̀ àbá yìí pé awolẹ̀ akibari mi nílẹ̀ àwòláàdì awolẹ̀ akibari anábì sọ́fà kan náà àwọn sàbí sọ̀rọ̀ àbá ó ní ìyá tó ní bàbá àwọn kú anábì ní bàbá àbí ò lọ. awolẹ̀ akibari mi nílẹ̀ àwòláàdì bí wọ́n sì láti lẹ̀ àbí. gbogbo ẹ tó wájà kọ́ yìí bàbá yín bàbá gbogbo yín nù. kálílì kálílà àbíkà. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá gbogbo wọn yín náà ní bàbá o bàbá ò lábúrò ṣé o sábúrò wọ́n ti lọ lágbólé alili alila àbíkà. kálílì kálílà àbíkà. bàbá yín ẹ so mọ́. wàrí àkàwù. ẹ̀rọ ọ̀gá ti dàgbà ẹ̀yin ò sí nlé. alili alila àbíkà. wàrí àkàwù. wa'lam bi anna akhaha abika abuka. wa'lam bi anna akha abika abuka. banuka. wabanuka. banu banika fakun lahu. summa banu banika fakun lahu. فبرا فإن بنا بنيك بنوك. برا أبا بكو أنا سيدا داسيو. برا سيدا داسيو. سيدا داسيو. برا gbogbo ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ọlọ́ dànù. برا ẹrù ni bàbá gbé lọ́wọ́ o. ẹrù ni wọ́n gbé dání. ọmọ tó ní bàbá àwọn lọ́njọ́ òní nígbà bàbá yẹn lọ tán kò rí gbé o. برا فإن بنا بنيك بنوك. ọlọ́run ọba yín gbé. àmín. níjọ́ tí bàbá mi níjọ́ tí bàbá Onihantu tí wọ́n jáde láyé. rahimahullahu ta'ala. àbí yẹn ti máa mo ti ń lo bí mọ́tò bíi márùn-ún bàbá mi tó kú. mo ti ọdún ìlọ́gbọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí mo ti ń gun mọ́tò yà 2000. àwọn afáàmù Muhammadu ni ọ̀dà afáàmù Muhammad. wọ́n lè jáde ẹ̀ ṣe tó di gọ́ọ̀fù lọ́wọ́ náà lè jáde. Mazda 626 mo ti bẹ̀rẹ̀. wọ́n ní ẹjí bàbá ó kú dáwọ́lá àbá ẹ̀ nílò nǹkan ṣe o. yàásí ó ṣe o. wa'lam bi anna akha abika abuka. gbogbo ẹ bá ṣe yé mu. gbogbo ogun tí máa ń tí ogun máa àbáyé nìyí. ìlà àtẹ́lẹwọ́ ni wọ́n bá ti gbé sójú òlé yìí náà rí mọ́. àìmọye nǹkan láti bí ń jòkó lé ní ìsìn gbogbo àwọn kìnìún nǹkan tí wọ́n jòkó lé wọ́n ti pé wọ́n ti dìde gbogbo wọn náà yìí. Allah. ọ̀dà. níjọ́ tí àbá ti ń bí àti ń jáde láyé gbogbo wọn tá a rò pé wọ́n dọ̀tá. la ta'rifun nasu. gbogbo tí wọ́n ń fọwọ́ la wá lórí níjọ́ bàbá wa ń bẹ láyé tá a rò pé bẹ́ẹ̀ wọ́n ti nífẹ̀ẹ́ wa tó wọ́n padà dọ̀tá. la ta'rifun nasu illa fi ma'amalati. ọ̀ létí ìdá àwọn èèyàn máa ń yọ kí nǹkan má dá ipò lóòótọ́ mọ́. illa fi ma'amalati. níjọ́ tí àwọn tí wọ́n bá jẹ́ ń gáìdì ẹ níjọ́ tí wọ́n bá sí gáìdì mọ́ iṣẹ́ ọmọ wa straight ni. illa fi ma'amalati. straight direct. kò sí gáìdì mọ́. kàmùsọ́ọ̀lì ihun mi ń bà ìdí fáwọn ṣèyítánù. kàmùsọ́ọ̀lì mi ń bà ìdí fáwọn ṣèyítánù. èkó tẹ wá ní òjì kẹkẹ
kẹ́ mọ̀ kámúsọ́ọ̀lì yìí mi ń bà yìí. Kámúsọ́ọ̀lì ihun mi bà yìí dì. ẹ̀kọ́ lẹ́wà èèyàn lẹ́lẹ́pẹ̀ lé. Kámúsọ́ọ̀lì ẹ̀ mọ̀ káwọn èèyàn lójú méjì. ẹ̀ káwọn èèyàn lójú méjì. ẹ̀ ń tó ṣe eré fún ọmọ òkè ò lè ṣàbùrú sí ọ. ẹ̀ ń tó rẹ̀ yìí sí ọmọ òkè ò lè kọ́ lẹ́kún. ìwọlé ọba àgbà ọlọ́run mẹ́rú ẹ̀. bàbá ọlọ́lọ́mẹdù ẹ̀ ní wọlé bọ̀ yìí. ẹ̀ńtọ́ pọ́ọ́lẹ́ yìí mọ̀rọ̀ kí o lè kọ́ lẹ́kùn ojú méjìlá yé ní kámúsọ́ọ̀lì yìí mi ń bà ìdí. Kámúsọ́ọ̀lì ìmí ń bà ìdí fáwọn ṣètọ́nù. Kámúsọ́ọ̀lì ìmí ń bà ìdí wà ṣètọ́nù. ẹ bá gbé ṣéwù lẹ́kẹ̀rẹ́. Annasu shatta wa inna nasa anwa'un ma kullu ma summiya insanu ما كل ما سمي ما كل ما سمي الإنسان إنسان ọlọ́run bá ń jí àbí ọlọ́run lẹ́rú ẹ̀. الناس شتى ẹkùn ṣe bàbá kì í. الناس شتى الناس شتى وإن الناس أنواع. bàbá sàkó fi anáwó ṣàtẹ́n. الناس شتى ẹ ṣe é tó di gọ́fúnà. فإن الناس أنواع. sẹ́ni méjì bẹ́ẹ̀ ló ń bá yín nísìnyí. àfa yìí. ما كل ما سمي الإنسان إنسان. gbogbo yẹn tó ń wò láyé ńkọ́ lé yẹn o. ọkọ léèyàn. sàkó fi gbogbo èèyàn kọ́ lé yẹn o. gbogbo èèyàn kọ́ léèyàn. ojú méjì lẹ̀ dání. الله ojú tí a fi bọ́ ọlẹ́rìn wọ́n lẹ́dẹ̀ àti bọ́ sunkún. الله. wọ́n gẹ́gẹ́ rẹ́dí àti bíbọ́ sunkún. àwọn èèyàn tẹ́ ń wò yẹn sáárùn ìsárọ̀mọ̀kù. abúkọ̀ sáárùn ìsàrọ̀mọ̀kù. tẹ́ bá wà wọ̀nyẹn lọ́kàn báyìí wọ́n dàbí òdòdó. الله. wà ṣẹ́wùkún ìsálámọ̀sù. abúkọ̀ kùmọ̀lá. wà ṣẹ́wùkún. إذا لمسوا. tẹ́ bá tún wọn tán ẹ̀rọ pé bọ́yá fúláwà ni wọ́n yóò bá dẹ́gun. الناس شتى وإن الناس أنواع. kámúsọ́ọ̀lì yìí mi ń bá ìdí. كمصلي من بعيد وهو شيطان. الله. كمصلي من بعيد وهو شيطان. bàbá wa Arimiyahu Muhammadu Raji. الله. Folohunso tí o fi gé ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ́. الله. kò fi gé ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ́ o ọmọ tí a bá sọ Folohunso ọ̀gbọ́dọ̀ máa fi gé ọ̀gẹ̀dẹ̀. ọmọ fi gọ̀pẹ́ èyí náà ti wá di Folohunso báyìí. الله. má fi gọ̀pẹ́ má o sàkọ́ fi. الله. Folohunso kìí fi gé ọ̀gẹ̀dẹ̀. ibi gan pẹ́. wàsíìrì ọ̀gẹ̀dẹ̀ gan pẹ́. ẹ máa sọ fún ọmọ ẹ máa ìtọ́lọ́ ti di Folohunso o. Folohunso bàbá ọlọ́mọdé ẹ̀ náà ti ṣàlàyé fún yín. Naam. ọlọ́run o bàbá wa ọlọ́mọdé yá fi wọn. àmín gbogbo ọlọ́mọdé sàlékún kẹ́ wọn. àmín. wọn náà Kaaba Sharif. àmín. àfàwọn àgbà àfàwọn sídìí àlì karamallahu karamallahu wajhahu. báàbùl ilmi anabi ni anna madinatul ilmi wa aliyu babuha. wọ́n wá ní wa man arada al ilmi falyati al bab. báàbùl ilmi lọ sọ̀rọ̀ yìí. abukakumullah. wọ́n ní bẹ́ẹ̀ bá fẹ́ sẹ́ndì àdúrà sókù tẹ́ fẹ́ kọ́ wọlé ẹlòmíràn màdúrà sí. wà á dẹ̀ nípínlẹ̀ aláwọ̀ mẹ́ta gbogbo àwọn òkú ọlọ́múládà ẹ̀ bá wọn. àwọn òkú kan bí àṣìyábù làráfì ni wọ́n ń pè wọ́n yahoo àti yahoo. àti yahoo.com. yahoo ń bẹ́ẹ̀ nù àwọn òkú káàkiri ọ̀dà wọn mọ̀ ní. ọ̀dà wọn mọ̀ ní. wọ́n bí ayé ṣe bí làwọn ṣe lọ́hùn. aka. àwọn yẹn aka ni wọ́n aka. àwọn yẹn ń pè ní àṣìyábù làráfì la ilaha illallah wa la ilaha illallah wọ́n sọ pé èso ọmọ ẹ̀ná. èso ọmọ àlìjẹ́nà. abukakumullah. tátẹ́gùn náà bá fẹ́ wá yóò fẹ́. tátẹ́gùn àlìjẹ́nà bá fẹ́ wá yóò fẹ́ sí wọn. àwọn kan wà láàrin méjì àṣìyábù làráfì. gbogbo kúlẹ̀ aláwọ̀ kan tí wọ́n ń bọ̀ báyìí. àwọn kan ákì ẹ̀ tí wọ́n ní. tí ò ní packaging. tí ò wọ́n páàkì ẹ̀ wọ́n kàn ákì ẹ̀ ni. àbí tí ò ní aka làwọn yẹn aka ayé nìkan kọ́ sídìí àlìwá ni tí ọba ti fẹ́ káwọn aka ò sí kí ni. kí wọ́n ákì ẹ̀ àdúrà àwọn òkú rẹ̀. àdúrà àwọn òkú rẹ̀ ó sì ayẹ́tà lùkù sí yìí. alihakum iná nzalinawo kuliwalawo ọwọ́ àfi táyà sí. ata ìyàtú. ẹ máa ń níjọ́ àwa bá díẹ̀ ń bẹ̀ níjọ́ tí àwọn tí wọ́n máa gbé lẹ́tà tí wọ́n máa gbé káàkiri lẹ́tà tí ọba ti lé ní stamp kó ló kọ yọ sọnù lọ́nà yìí tó ní wò ní mọ́lẹ́ tí wọ́n lọ. tá lọ fi sí. wọn stamp ó kó tó wà ń bẹ ó kọ́ lé yẹn tí ọba ti lé ní yọ padà sọnù ní ilé ẹlòmíì òfin lọ ìlú èbòdó ni wọ́n bá débi yí pé lẹ́tà tí wọ́n fi fún yí pé kó fi gbà á tí lẹ́tà ń fi díù tí
tí fisa yẹn fi díù wọn ò ní mú délé wọn. Allah. ńlọ́dà yẹ ẹlòmíì ìlú èbò lọ́yọ̀ wa tó wà ní Nàìjíríà ṣùgbọ́n níjọ́ òun gbogbo ẹni tásìkò máa ma bà láyé àsìkò tí ọmọ tí ì sí mídíà ló bá sọ gba àwọn afáàdó lówó láyé post office mídíà ní wàlẹ́ tí ọba sí fóònù àfáàmì lè má ti rí ṣe. Tani ó mọ̀ dára tó gbà ságbolé. àwọn ẹ̀sìn wà sí jìnnà sẹ́yìn. Ìdára tó gbà ságbolé tani ó mọ̀. lálọ́mọ̀ dára tó gbà ságbolé fúlànùkú ní ìsìn ti lébẹ́lì dára rẹ̀. ìbò tún pósìtì. ẹjẹ àtẹwò ayatul kursi. Ayatul kursi alihakum iná zanna o kúlù aláwọ̀ máa ń àtàyàtù. bàbá wa yìí wọ́n gbé wọn lọ bí ni pé ajabule ajá ibi ni. Abuka. òkun ńlá àtọmọ ńlá lọ pàdé pọ̀. Allah. Ọlọ́run ò má sọ ẹni kékeré yìí bàbá. Àmín. lẹ́yìn bàbá má sọ ẹni kékeré. Àmín. látọjú bàbá yín lọ́lọ́run ti dá yín láàyè látọjú àti yín bíyà lọ́lọ́run ti dá wa láàyè. Allah. ọba tí òjì ọ dàrú torí àlàbà fi sínú ọyìn lẹ́yìn àyè. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يؤتون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤد حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترون عين اليقين ثم لتسألون يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. الله عليه وسلم. anabi ni la tajabu bi amali ahadin la tajabu bi amali ahadin hatta tansuru bima yuktamu lahu. anabi ni ẹ má ti jẹ́ kéèyàn kankan kí sẹ́yà ó gbé yín mọ́ra o ẹ jẹ́ àwọn òbí tí ó gúnlẹ̀ sí. Allah. la tajabu bi amali ahadin hatta tansuru bima yuktamu lahu. ìkànnì àwọn onífìlọ́sọ́fà ó la tajaban bi amali ahadin walau kasura wọ́n ní tọ́jú pé o tí ma ayọ̀ kìbálù láwù mí ń kà á mú lá. Abukakumullah. nítorí wọn náà ń ṣe lọ́yẹ̀ ní ìsìn má ti jẹ má ti ẹ̀ fi rẹ o torí o tí ma bọ́ba tó ń ṣe é fún. yóò gbà bí ò ní gbà. bí ó gbà bí ò ní gbà tí bàbá yìí ọlọ́run gbà bí ó gbà. ó ti gbà. subhana rabbika. rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. dákun bá mi pariwo ọlọ́run pé Allahu akbar ṣé bó ti gbọ́ lọ́n tóbi mọ́ nù ni. bàbá àgbọ̀ ní ọ̀ǹtú ayọ̀ ẹ má ti lọ ẹ jókòó torí àná Muhammad bàbá wa tí wọ́n jẹ́ bàbá àdínì ilẹ̀ Yorùbá ààrẹ mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá Edo and Delta iṣẹ́ wọn ti wà ní jòkó yìí wọ́n wá bá wa kẹ́dùn kó lè pé bàbá wa yìí gbígbàdúrà yẹn kọjá bí àwa ọmọ gan ti rò kó tó àmọ́ kí wọ́n tó jíṣẹ́ bàbá wa ààrẹ mùsùlùmí fún gbogbo ilẹ̀ Yorùbá á kí àbá wọn ní wàásí pé wọ́n ṣeun gẹ́gẹ́ bí ìṣe wa kò sáàfà kan tá a gbé wá àyín tá a náwó náírà kan sí tàbí tá a fowó pé kò sẹ́ni kankan tó torí owó wá ìfẹ́ àti gbígbàdúrà bàbá yìí àti táwọn ọmọ bàbá yìí náà ti ṣe ẹ̀san rẹ̀ ni wọ́n ń gbà yìí látọ̀dọ̀ gbogbo ọmọ bàbá láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé wọ́n ti ṣe iye rẹ̀ náà ni àṣùṣù à láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé àpò wọn ti wà lọ́wọ́ mi Alhaji wa Abdullahi kan ní olúwa lọ́mọẹrú ẹ̀ wọ́n ní pinnu àwọn ni pé 10,000 fún gbogbo oníwàásí 10,000 ti tòní ó ti dé àyín àwọn àmọ́ ẹ ti. oríṣi bẹ́tà lónìí. wọ́n láwọn ti pààrọ̀ ọkọ̀ ni
náà olúkálukú náà wọn náà wá jẹ́rìí pé bá a ti ń sọ yìí kódà bọ́ ọ̀bá mọ̀ tẹ́lẹ̀ èmi náà ti dolóríire bàbá ṣe ṣàkọ́fí bàbá ajánásí àgbà fún ilẹ̀ ẹ̀dẹ́ nígbà tí bàbá wọlé wà sí kí wọn ọlọ́run jẹ́ mi yín ogun bàbá wa alága United owó ti dé àyè bàbá wa ajánásí àgbà àṣùṣùà owó méjì lẹ́sàn àwọn bàbá wa ní Markaz àti gbà wọn lálejò lónìí mo rí pé ìrìn àjò yín lọ wọ́n ti challenge mi kì í ṣẹjọ́ mi náà ẹ má bínú Alhaji wa Abu Ibrahim kí ló dé Alhaji Abdul Jalil kí ló fẹ́ ṣẹlẹ̀ Alhaji Abdul Jalil ẹ dákun bàbá wa Lizanu Sheikh àwọn náà ti dé àyín owó bàbá oníwàásí bàbá àyọkù Alhaji wa sunu rẹ wọ́n ti dé àyín ẹ dákun ta lókun tí o ti débi ẹ dákun gbogbo ẹ̀yin ìyá wa náà lápapọ̀ àwọn ọmọ olóòkú ni wọ́n wọlé yìí o láti ìlú Èkó bàbá Imam Ahbabuddin wọ́n ti dé àyín Alhaja wa Tawfika bàbá wa Jánásí àgbà wọ́n ti dé àyín bàbá Yasafi bàbá olókọ Sheikh wọ́n ti dé àyín bàbá àfa Abdulsami Alimale bàbá Asiu Sakọfi wọ́n ti dé àyín ìyá wa nínú ilé wa ìyá àgbà nínú ilé wa wọ́n ti dé àyín àfáà Dahud láti Èkó àwọn olóòkú láti ìlú Èkó wọ́n ti dé àhín lábẹ́ bẹ́ẹ̀ kí bàbá wa tí wọ́n wá sojú ààrẹ mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá Edo and Delta kí wọ́n sì wá bá kí gbogbo ọmọ olóòkú Alhaji wa Sheikh Abdul Rasheed SA to the Governor on Islamic Affairs Ọ̀yọ́ State ọlọ́njẹ́mi yín ogun ọlọ́mọdé ṣubú ẹ̀mí wọ́n jẹ́ ṣubú ara wọ́n ti fẹ́ máa lọ mo ní iṣẹ́ yẹn ní fi rán yàn fúnra yín náà lẹ́jẹ̀ẹ́ wọ́n mọ̀ pé tó sẹ́ẹ̀rán ni wọ́n fi ràn yín wá ẹ kí bàbá lórúkọ ààrẹ. Sallu ala nabi al-karim sallu ala nabi Mustafa sallallahu alayhi wa sallam. mo kí gbogbo ẹ bàbá tí orí bá pọ̀ lọ́jà èèyàn máa ń dá tiẹ̀ mọ̀ bó fi bàbá wa àgbà Onihantu bágàjì ni wọ́n nílẹ̀ Ìbàdàn lábẹ́ bàbá wa Imam àgbà fún gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire. àwọn ni grand patron fún League of Mans and Alphas, the grand imam of Oyo State, the chief imam of Ibadan, bàbá wa àgbà agbọ́tọ̀mọ́ ìkéré. Mo fi kí gbogbo àwọn bàbá wa àgbà Ọlọ́run ló mọ irú ẹ̀. Ọlọ́run mo ń sọ pé mi ìmọ̀ kan máa wà ní àrà nílé ní mi ìbá ti pè wọ́n pé mò ń bọ̀. Ọlọ́run bá dúró tì í mọ́ pa lẹ́yìn. Ẹ̀yin lẹ́fìn nǹkan kọ́kọ́ wa pé wá ìdá sakara lè la òdà san lisa yìí dín fa iná oṣù àdá. Mo rò pé ń tẹ́ wí sọ́márì lè ní pé bẹ́ẹ̀ bá ti da omi sórí ìmọ̀ á dàn sàn désàlẹ̀ gbogbo ẹ̀ bàbá ní ìmọ̀ tukùn dà ìmọ̀ ọ̀dà ọ̀la tukùn sármọ̀dà. Ní ìjọba dé bàbá wa tí wọ́n pè mí gangan tí wọ́n máìkì dání ẹsẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn náà lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn. Èyí tèmi náà dìmú nípínlẹ̀ Ọ̀yọ́ làwọn náà dìmú nípínlẹ̀ Ọ̀ṣun. Mo kí yín púpọ̀ Ọlọ́run bá ń ṣàánú yín. Ìpàdé ẹ̀sìn wà mo fẹ́ sọ fún yín bàbá ọgbà Ọlọ́run ló bẹ̀rù ẹ̀ lè rí sí i. We have the conference of the special advisers on Islamic affairs in all Nigeria. Pẹ̀lú àánú Ọlọ́run èmi ni wọ́n ní kí n ṣe máa coordinate gbogbo ti Nigeria báyìí. Bàbá wa ààrẹ mùsùlùmí ni wọ́n rán mi wá síbí. Èmi nìkan dẹ̀kọ́ ni wọ́n rán. Bàbá wa Sheikh Al-Khalifa Muhammadu Saheed Malade Ainu Ridho. Bàbá wa àgbà Alhaji Abdulwasi Ọládipúpọ̀ Àgbo tí wọ́n ní irùngbọ̀n tó pọ̀ wọ́n ti kí. Bákan náà Barrister Lawal àjọwọ́ bíi náà ni. Alhaji wa Mu'alli Shakula àjọdé náà ni. Wọ́n ní kí n wá kí gbogbo ọmọ lóòkú pé a kú àṣẹyìndè àti ìpapòdà bàbá wa Sheikh Arimiyahu Muhammad Raji kí Ọlọ́run dákúbà kẹwọn. Bàbá wa rẹ̀ ò sí nílé ọmọ wọn ń ṣe graduation ìyẹn ò jẹ́ kí wọ́n wà nílé. Kété tá a sọ fún wọn ní àná ni wọ́n ní ìjọ òníjọ́ kẹjọ. Mo ní mi mọ̀ bóyá wọ́n ó ṣìjọ́ kẹjọ àbí wọn ò ní ṣe. Ẹgbọ́n mi ṣe mọ̀ pé mi ni mò ń fún wọn lábọ̀. Mo ní ṣùgbọ́n mọ̀ pé mò ń rí lórí social media pé
wọ́n ń ṣe lecture everyday wọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ kí n dé ibi ilé ni àti gbogbo wa ká lọ sóṣogbo ká dẹ̀ wá síbi ká wá kí bàbá wa Sheikh Abdul Fattah Muhammad Raji Al-Thaqafi Science in the Holy Quran ká fi wọ́n ṣe contact fún gbogbo ọmọ olóòkú pátá wọ́n láwọn ò fẹ́ tí gbúròó for now ẹni tó dẹ̀ fẹ́ dàgbà ju bàbá wa tí wọ́n papòdà yìí lọ tọ́lọ́ ní kọ́rọ̀ rẹ̀ yàn tó tún yanjú tọ́lọ́ ní kó yè kó tún yẹnu tọ́lọ́ ní kó hàn kárí ayé tọ́lọ́ ní kó là kó tún làmì làákà. Allahu Akbar. ní gbogbo tí jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun kí n sọ fún wa ìyá tó bí ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá Edo Delta ọmọ Òṣogbo ni wọ́n bàbá wọn lọ́mọ Ìbàdàn wọ́n wá ní téèyàn bá ṣáà nílé ìyá yóò nílé bàbá bá sì nílé ìyá bàbá yóò nílé ìyá wọ́n ní màmá náà tún ní ẹbí lẹ́dẹ̀ wọ́n sọ bàbá tí wọ́n papòdà bàbá ni wọ́n ń jẹ́ fáwọn ní tó kan ìyá àwọn lẹ́dẹ̀ wọ́n ní kí wọ́n á kí bàbá wa Al-Thaqafi wípé ẹ kú aráfẹ́ra kù wọ́n ní kí n fi kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìdùnnú ìmọ́lẹ̀ ìtùnú albarka iyì ògo tó tara bàbá náà jáde wọ́n ní wájú tán dojúkọ Ọlọ́run jẹ́ ó dáa Amina. ẹ̀yìn tán fi sílẹ̀ kọ́lọ́run jẹ́ ó bàjẹ́ Amina. gbogbo bí bàbá wa àgbà Oníhàntú ṣe àdúrà fún yín tí wọ́n fi yín bẹ̀rẹ̀ débi tó dé Ọlọ́run mọ́ṣá ìbá wa gbà á. Amina ya Allah. mo ti wá gbọ́n sìn wípé ìjọ Monday ní ìjọ kẹjọ níbo láti ṣe aago mélòó dẹ̀ ni wọ́n ní kí n béèrè kí Ọlọ́run dákun gbogbo àwọn àyíkú náà k'Ọlọ́run ṣàánú wa o bí bàbá yìí ṣe rí wá bọ́ ṣe rí ìlò tọ́lọ́run ní kí ojú wọn ti máa yanjú tẹ́yìn wọn náà tún ti ń da ká tó kú mbẹ́ Ọlọ́run jójú tiwa náà ò yanjú Amina. kẹ́yìn wa náà ti yanjú ká tó kú mbẹ́ kádẹ̀ fi gún ẹ̀mí pẹ̀lú arísìkì àtàláfíà lò bisimilayi kúlọ̀ Ọlọ́run náà àtọ̀ yìí náà. Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. ní ìparí pátápátá ẹsẹ̀ gómìnà ni mí ṣẹwárí nílẹ̀ Yorùbá Ọlọ́run ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀jìnà Olúwaṣe Abíọ́dún Mákindé ẹ̀ńtàl bàríkà àwọn ọmọ ọ̀pọ̀ ẹ bá ń ṣàmì. Amina. ó kọ́ tí gbogbo àwọn bàbá sọ wọ́n ní Saheed olóríire àwa ṣe mọ́ṣáláṣí tí gómìnà kọ́ ní ìwòrò òdùnbẹ̀ yẹn bàbá wa Sultan gbogbo ilẹ̀ Sokoto wa ní ẹ̀yin bàbá Imam àti ààrẹ mùsùlùmí ti sọ wọ́n ní Saheed àwọn gangan wá fẹ́ sọ wọ́n ní ẹ̀sìn yẹn ò ní kúrò mbẹ́ ẹ̀sìn yìí yẹn wọ́n làwọn sọ wọ́n ní Saad ẹ̀rí pé ibì kan náà ni bàbá tí wọ́n mú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ á tún máa mú bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ọlọ́run ṣe wọ́n ní pride of the West mo bẹ̀ Ọlọ́run mo forúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mo fi ṣe àdúrà fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ọlọ́run máa bá wa pẹ̀lú wọn o Amina. Ọlọ́run bá a ṣàánú wọn o Amina. nígbà tá à ń wọ ẹdẹ bọ̀ a rí i pé kò sí ní tó dàbí kí ọmọ ẹni wà ń pò mo rí i pé ó tún fáìn sí i mo dẹ̀ rí i pé ìmọ̀lẹ̀ yẹn ó ro gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun abẹ́ẹ̀kọ́ bóríire yẹn náà bó ṣe ń ro gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó dáa náà àtọ̀tún àtòsí jẹ́mọ̀lẹ́ wa ọ̀kalẹ̀ jòrìrì wa ọ̀kalẹ̀ àwa tá à ń bá wọn ṣẹ́ náà àríwá náà àtọ̀lọ́ ọlọ́mọdé ó dàrú sọ́lù alánàbí ẹ̀rẹ́. Sallallahu alayhi wa sallam. sọ ti wá yí ọ báyìí nígbà wọn mọ ọ̀ràn mú pé à ń ṣàdúrà fún ìmọ́lẹ̀ inṣàlá ǹjọ́ Monday bàbá wa sórí ní ẹ máa bá a dúpẹ́ fún níwàásí àbí bàbá ọ̀rẹ́kẹ̀ wọ́n ní kó tó fún. bàbá Oníhàntú ti ń lọ o. ẹjọ Oníhàntú má ti lọ o ẹ̀yin lẹ dá wọn dúró ẹjọ máa lọ ni bàbá ààrẹ tí wọ́n dárúkọ yìí ẹ̀ẹ̀kan ni mo pàdé wọn rí ṣé ń gbọ́ Oníhàntú ẹ má bá ń jíṣẹ́ fún wọn pé mo kí wọn ẹ̀ẹ̀kan tí mo wá pàdé wọn rí yẹn mo wá ní Ògùnpa mo wá sọ fún wọn pé bàbá ìmáàmù tó wà ní mọ́sálásí yẹn kí ló dé tóun ò ní owó oṣù tẹ́ máa fún un bàbá rẹ̀ sì ní ó ti wà sealed àwọn ó sì máa fún un wọ́n wá ń pè mí pé látijọ́ náà ni wọ́n ti ń fún bàbá ní kìnìún náà ẹ bá ń kí wọn pé mo ní wọn tí àfa àbá ṣe wá sí tí ọba lápá lára olówó
ẹ mọ̀ pé ọlọ́run tí ìgbàgbọ́ tiẹ̀ náà ni ẹ bá kí wọn o àwa náà wọ́n á retí tẹ́ bá fi ránṣẹ́. ẹ dákun ní ọ̀la bá a ṣe sọ aago 2 ọ̀sán ọ̀la náà ni program wọn máa bẹ̀rẹ̀ àwọn Ansarul Islam àwọn lákọ̀ọ́gbà lálejò lọ́sàn-án ọ̀la ṣaago 4 bíi tòní akí àwọn bàbá ní àti markaz àti gbogbo markaz lápapọ̀ tọ́ba daago 4 sí dèédé àsìkò yìí bàbá sọ ibùdókòyà wọn ti bìyà àmọ́ gbà wọ́n ní àlejò tọ́ba dijọ́ Monday aago 10 àárọ̀ ni a máa bẹ̀rẹ̀ program lórí fíìdì ọ̀bádá ní ọ̀bádá wa ní àhín náà ni kọ́lọ̀njẹ́ àjùbà náà lọ bàbá wa sùúrù ní wọ́n ti tẹ̀lé àwọn bàbá wa lọ sí di mọ́tò subahana rabbika lọ́kù kọ́lọ̀ musa ìjà jọ̀lá lọ aago 2 lọ́la aago 2 lọ́la kí bàbá wa lizanu kí wọ́n bá kánlẹ̀ bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم lẹ́yìn tí a dá ọpẹ́ fún Ọlọ́run tí a tọrọ ìkẹ́gẹ́ fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad a kí gbogbo ẹ̀yin bàbá a kí púpọ̀ ọlọ́mọsàbà dúpẹ́ lọ́wọ́ yín ọba tí ó fi ń ṣe àpẹẹrẹ àti àdótì fún ilé àbáwá Arimiyahu Folohunso Raji gbogbo ilé ẹnì kọ̀ọ̀kan tiwa náà ọlọ́mọsàbà mójútó jù báyìí lọ wọlé alùbáràkà Ànábì wa Muhammad ní ìgbẹnusọ pẹ̀lú fún bàbá wa àtàkọ́fí bàbá wa alàkàlífà Ridwanullah Ọlákànmí Raji àtògbọ́n tí ń jẹ́ bí lápapọ̀ wọn ni kí a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín kọ́lọ́nkọ́ ọlá Ànábì wa Muhammad ọba tó ṣàánú bàbá ọlọ́mọsà ṣàánú ẹnì kọ̀ọ̀kan tiwa náà wọlé alùbáràkà àwọn ẹni rí wájú Ọlọ́run bàbá wa Ọlọ́run ló mẹ́rú ẹ̀ bàbá wa Muhyideen láti ìlú Ìbàdàn kárí gbogbo àwọn tó ti ń wá sáàyè yìí Ọlọ́run yín tá a láǹfààní láti sọ fún náà ni pé jazakumullahu khairan Ọlọ́run bá a san ilé sàn dáadáa wọlé alùbáràkà Ànábì wa Muhammad bàbá wa Jánásì Ọlọ́run ní jó bàjẹ́ fún yín o wọlé alùbáràkà Ànábì wa Muhammad ẹ sojú ẹ tún sẹ́yìn gbogbo ntọ́lọ́run kó fẹ́yìn náà Ọlọ́run ní jó ráre o wọlé alùbáràkà àwọn ẹni rí wájú Ọlọ́run wọlé la ilaha illallah wọlé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalina walhamdulillahi. bákan náà bàbá wa Ansarudeen bàbá wa Adékílékún Ọlọ́run kò mọ̀ sábà ṣe dáadáa fún wọn lọ́jọ́ tí wọn náà dalẹ̀ káwọn náà ní sọ̀kalẹ̀ dáadáa àti gbogbo àwọn àgbààgbà bẹ́ẹ̀ nílùú Ẹdẹ Ọlọ́run sábà kún ẹnì kọ̀ọ̀kan wọn lọ́wọ́ wọn padà lẹ́yìn wọn o wọlé alùbáràkà Ànábì wa Muhammad subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim sallallahu alayhi.